bàbá wa díẹ̀ Bàbá Charles Olúọmọ Olúmọ also an actress. Okay. Ìwà nínú fíìmù. Bàbá Charles Olúmọ. Bàbá Charles Olúmọ. Ọ̀dọ̀ ọmọ yín lẹ dé wẹ́rẹ́ yìí. Ọ̀dọ̀ ọmọ yín lẹ. Ẹni ẹlẹ́nu ní gbọ̀dé. Yẹ́sùpárà ọlọ́run. Àmín. Bàbá Charles Olúmọ. Bàbá ló bá wa lálejò yìí. Ẹ̀mí àwọn wòlíì. 101. Kí ló jẹ́ 101 years. Ṣebí last year they celebrate 100 fún wọn. Okay, yes. Church. Oh, last year money. Last year. That should be the 100 years. Yeah, in the church. Bami Charles. Bàbá Àgbàpọ̀. Bàbá ẹ kí àwọn ará ilé káwọn èèyàn wọn láyé ẹ kí wọn lé. Mo kí gbogbo yín lọ́mọdé àti lágbà pé ẹkú ìfẹ́ mi o, ẹkú ìfẹ́ mi o, ẹkú ìfẹ́ mi o, ẹkú èyí tì yín o, àjọyìn àkú o, àjọyìn àgbà. Ojú tí ẹ fi ń tẹ̀lé Àgbàlá Gabriel. Ojú ìkòyè fọ́. Lẹ́fọ́ ojú òní fọ́. Lágbára Ọlọ́run. Ẹni ṣiṣẹ́, ẹni ṣílẹ̀, ẹni bọ́jọ́ lọ́dọ́, aṣọ yìí kò ní fọ́jà, ẹ̀ṣàkọ́lẹ̀ yìí kò ní, ẹ̀jẹ̀ ní mẹ́rin, ẹ̀fọ́ pọ́ọ̀bù, ẹ̀fọ́ ìjọ, ẹ̀fọ́ ọ̀dọ́, ẹ̀lẹ́lẹ́lẹ́ ní gbẹ̀dẹ̀, ẹ̀ṣúrí ẹ̀ṣẹ̀ olùgbọ́, ẹ̀ṣẹ̀ o. Bàbá Àgbàpọ̀. Bàbá mi ẹ̀rasa. Bó o ní ilé bàbá? Sá? Nàìjíríà ti. Kí ló ń pọ́n náà pẹ̀lú àwọn ọba yìí? Ọlọ́wọ́ ọba yìí Nàìjíríà. Àdúgbò bàbá ti wáyé. Àtàn. Èmi ló yẹ kí n wá lọ kí bàbá. Bàbá wa ló yẹ ká wá sọ́dọ̀ yìí. Ẹ ti wá náà ọ̀rẹ́ pé ẹlẹ́gẹ̀ẹ́jì máa wá ní bàbá èmi náà dẹ̀ máa wá. Sá? Bàbá ẹ wò ó dúpẹ́. Bàbá mo dúpẹ́ sà. Ẹ ṣé sà. Àmín sà. Bàbá mo Bàbá Charles Olúmọ. Bàbá mi náà àwọn náà balẹ̀ s'Àgbàlá Gabriel. What a great joy. What a great joy. Inú mi dùn láti gbàlejò yín bàbá. Àgbáyé ò dalẹ̀. Bàbá àgbáyé ò dalẹ̀. Bàbá àgbáyé ò dalẹ̀. Bàbá ṣé ẹ sọ́kùnrin? Bàbá àgbáyé máa dalẹ̀. Abẹ́ẹ̀dẹ̀ rí nígbà bàbá wa dé lójú rọ̀. Òjò pé ó ti rọ̀ láti sin ilé tó láti. Bàbá wa dé òjò wa ń rọ̀. Bàbá is here and rain is falling. Bàbá lẹ́ẹ̀kan sí ẹ tún kí àwọn èèyàn wa. Àmọ́ tí mo kí lọ́mọdé àti lẹ́gbàá o. Ẹ jẹ́ ẹkú ìfẹ́ o. Ẹkú ìfẹ́ mi o. Ẹkú ìfẹ́ Àgbàlá Gabriel o. Ẹ ní
ṣiṣẹ́ Àmín. ẹni ṣíwá Àmín. ẹni sílẹ̀ Àmín. ẹni gbọ́dọ̀ lọ́dọ̀ Àmín. aṣọ yìí kò ní fàyà Àmín. àkọlé òní Àmín. àǹjẹ inú ẹni àyílò Àmín. sọmájì ní gbogbo Àmín. ẹṣẹ o. Bàbá níwọ̀n ọjọ́ mẹ́ta yìí kí làwọn nǹkan tó tún yín rí? Kí làwọn nǹkan tí ẹ kàn sọ díẹ̀? Kí làwọn nǹkan tí ojú yín rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Bàbá mo rí ojú mi rí nǹkan. Ojú yín rí nǹkan. Ojú mi rí nǹkan. Mo dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ náà. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Mo lè dúpẹ́ lọ́wọ́ àpáta ńlá. Àpáta ńlá. Tá a mọ̀ sórí òkè. Tí ó gbìyànjú. Àpáta ńlá tá a mọ̀. Ó lè dùwò. Àmín bàbá. Ó lè dùwò. Àmín Jésù. Àpáta ńlá ni ẹ o. Ó lè dùwò. Báyé bàbá báyìí ọlọ́wọ́ àgbẹ̀ kúrò àná ti ń rí. Wà á sóbi rẹ̀. Àmín Jésù. Àmín bàbá. Aṣọ mi lẹ́gbẹ̀ẹ́ ní ìpàdé. Àmín Jésù. Aṣọ mi dúpẹ́ o. Bàbá ẹ wo mi ní sọ nǹkan méjì ní tí màá kàn sọ ni pé ẹ bá ń fún bàbá ní nǹkan mi ní sọ nǹkan méjì èmi àtẹ̀yìn tá a wo ọmọ bá ń wá owó gidi wá mi ní sọ nǹkan kan mi ní sọ pé kí bàbá máa ní ní kán béèrè nǹkan kan mi ní kán béèrè nǹkan àwọn bàbá ẹ má sunkún àwọn àǹtí ìsunkún lọ́kàn ẹ má ṣe bẹ́ẹ̀ 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 ká má ń dàgbàrà síbi ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má sunkún lọ́kàn ẹ wo bẹ́ẹ̀ ni ó de èjì wá mi ní sọ anything ètí màá kàn sọ ni pé ẹ bá ń du bàbá nú ẹ̀yin èèyàn mi ẹ bá ń du bàbá nú ẹ máa kọ́ sórí kíní ẹ máa kọ́ sórí kíní ẹ kàn máa kọ́ síbẹ̀ ẹ bá mi du bàbá nínú ẹ bá ń du bàbá nú yìí ní sọ nǹkan kan ẹ kàn bá ń du ẹ wo bàbá dáadáa ẹ bá mi dùn wọ́n nú ẹ bá mi dùn wọ́n nú ẹ bá ń dùn ẹ kàn máa bá yìí ní sọ nǹkan kan mi ní sọ anything ẹ kàn máa bá mi dùn wọ́n nú ẹ má bá mi dùn wọ́n nú ẹ má bá mi mo fi Jésù bẹ̀yẹ̀ ẹ bá máa dùn wọ́n nú ẹ má bá dùn wọ́n nú ẹ kàn máa kọ́ sórí péjì pé mo fún ọ ní iye báyìí mo fún ọ ní nǹkan báyìí mo fún ọ ní nǹkan báyìí mi ní sọ nǹkan kan bàbá ti lá ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá mi tún gbọ́dọ̀ máa sọ pé nǹkan kan ni wọ́n ṣe ẹ kàn máa bá dùn wọ́n nú ẹyẹ èèyàn mi ẹ má bá dùn wọ́n nú àwọn èèyàn nínú àwọn dùn sí yín àwọn ẹ juwọ́ sí wọn ẹ juwọ́ sí wọn ẹ juwọ́ sí wọn ẹ juwọ́ sí wọn. Àmín. Bàbá ẹ gbàdúrà fáwọn náà ó dàgbà. Àmín. 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 Bàbá ẹ bá ń fọ́ kórí gẹ́gẹ́ ẹ sí fìlà. Àmín lórúkọ Jésù. Àmín bàbá. Àmín bàbá. Bàbá ẹ gbọ́ lèmi náà lórí. Bẹ́ẹ̀ni. Àmín bàbá. Àmín bàbá. Àmín bàbá. Bá ń wá owó gidi wá. Ọ̀tọ̀ ni tí màá transfer. Ọ̀tọ̀ ni káàṣì máa fún bàbá owó àdúrà. Bá ń wá owó gidi wá. Bá ń wá owó wá. Bámi ló tóbi. Ọ̀tọ̀ ni transfer ọ̀tọ̀ lówó ọwọ́ báyìí bá ń gba 50,000 wá ẹ bá ń dùn bàbá nínú ẹ bá ń dùn wọn nínú ẹ kàn máa dùn wọn mí ní sọ anything ẹ kàn máa dùn wọn nínú ó yá ẹ bẹ̀rẹ̀ ẹ má bá dùn wọn nínú ẹ bá ń dùn bàbá nínú mí ní sọ nǹkan kan mí ní sọ anything mí ní sọ ẹ bá ń dùn wọn nú mí ní sọ anything ẹ kàn máa dùn wọn nú ẹ má bá dùn wọn nú ẹ má bá dùn wọn nù níta ẹ bá fún wọn ẹ máa kọ́ sórí ẹ̀ pé mo fún wọn lélẹ̀ mo fún wọn ní nǹkan báyìí mo fún wọn ní nǹkan báyìí ẹ máa kọ́ síbẹ̀ pé mo bàbá àgbákòrè o bàbá Charles Olúmọ bàbá Charles Olúmọ ẹ má bá dùn wọn nù ní tí mo kàn fẹ́ nìyẹn bàbá ó ti wá kí mi ní ìmọ̀ tí mo fi sórí lọ́dọ̀ wọn lè má pè wọn lè má kí mi wọn tún láwọn ń bọ̀ bàbá ẹ má wà wọn nínú àwọn ń bọ̀ wá kí mi. Bàbá dẹ̀ tún wá bàbá èmi lókù tí náà wá bàbá 101 years bàbá ti pé 101 years àwọn bàbá ìbò àwọn grandfather wa lélẹ̀ àwọn great grandfather ẹ bá ń dùn bàbá ìlú ẹ̀yìn olólùfẹ́ wa
ẹ bá ń dùn wọn nú, ẹ bá ń dùn wọn nú, ẹ má dùn wọn nú, ẹ má dùn wọn nú, ṣáàtì má mi dùn wọn nú, ẹ má bá mi dùn wọn nú. Àmín, 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 bàbá. Bàbá yìí máa ń ṣàdúrà, àmín, àní ẹ bá gbowó wá. Àmín, legend. Àmín, 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 àmín. Ẹ jẹ́ bá ń pè nìkan ta ẹ bá ń pè níbodè ta anybody. Àmín, 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 bàbá, 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 bàbá. Ara yín yá sí. Ẹ gbọ́, ara wọn tún yá sí bọ́jú bẹ́ẹ̀. Bàbá, bàbá, bàbá àgbákò. Ẹ má bá ń dùn bàbá nínú ẹ̀yẹ èèyàn mi. Ẹ má bá mi ní sọ̀rọ̀ kankan. Ẹ kàn má bá mi dùn wọ́n nú. Ẹ má bá mi dùn wọ́n nú. Ẹ má mi dùn wọ́n nú. Ẹ má bá mi dùn wọ́n nú. Ẹ bá ń 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 dùn wọ́n nú. Kí ni bàbá nílò báyìí? Kí la lè sọ pé wọ́n nílò báyìí? Kí la lè sọ pé wọ́n nílò? Kí làwọn kan tó nílò báyìí? Tó nílò ní constant money every month láti máa fi ra foodstuff àti owó oògùn yẹn. Wọ́n nílò tọ́mọ fúra ń jẹ sílé lóṣooṣù àti owó oògùn. Bàbá ń lo oògùn. Ẹ má jẹ́ wọ́n ṣe nǹkan wọ́n sọ pressure kan láìpẹ́ yìí. Bàbá nílò kán máa lo oògùn. Wọ́n jẹ̀ máa ẹ bá wọn Mr. James. Ṣé bàbá wa ní cash 50,000? Cash ẹ̀jọ̀ kó máa ń wá ẹgbẹ́ péjọ kó bá ń wá. Wọ́n ní bàbá nílò constant food. Ẹ̀ tó bàbá ò lọ ẹni ìwé ẹ̀ mọ́. Ilé ni wọ́n ń wà. 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 Ó yá ẹ bá mọ fún bàbá ní nǹkan. Ẹ bá mọ fún bàbá ní nǹkan. Ẹ bá mi fún wọn ní nǹkan. Ẹ bá mi dànù lọ́wọ́ bò wọn. Ẹ má bá ń ṣí ẹ̀ gan. Àwọn yẹn wò sí wọn sí ọ̀nà dára lọ́sàn-án yìí. Ẹ bá ń tọ́jú bàbá lọ́sàn-án yìí. Bá wo kọ́mẹ́ǹtì ń bẹ̀ yẹn ọmọkùnrin yìí. Wọ́n bá wo kọ́mẹ́ǹtì ń bẹ̀ yẹn. Ẹ má bá fún bàbá ní nǹkan. Èèyàn mẹ́ta ń bí wọ́n ti fún wọn ní 20,000. Àwọn mẹ́ta ń bí báyìí. Mo kàn fẹ́ kẹ́ ẹ fún bàbá ní nǹkan. Mi ní sọ ohunkóhun ẹ kàn máa fún wọn ní nǹkan. Ṣé kàkà ti kọ́ o? Bàbá look very strong. My is looking very strong. Tẹ́ ẹ̀ bá rí ti foundation ṣe sí, ẹ lè máa ṣe sí normal account yẹn. Ẹ lè máa ṣe sí. Mo fẹ́ pariwo nǹkan jáde fún bàbá kan tó lọ ń bì. Ẹ̀yin wọlé fẹ́ kí bàbá. Ó yẹ kó sórí 07054 900 751. Ẹ̀yin wọlé fẹ́ kí bàbá. Ẹ̀yin wọlé fẹ́ kí bàbá. Ẹ̀yin wọlé fẹ́ kí bàbá. No, pé kankan ti kọ́ o. Pé kankan ti kọ́ o. Ẹ̀yin wọlé fẹ́ kí bàbá. Ẹ̀yin wọlé fẹ́ kí bàbá. Ẹ lè pè sórí 070 54 900 751. Ẹ kí bàbá. Mi ní jẹ́ kí bàbá ó lo táìmù jù. Mi ní jẹ́ kí wọ́n pẹ́ jù. Mi ní jẹ́ kí wọ́n pẹ́ jù. Wọ́n sì máa wà bí títí dìrọ̀lẹ́ díẹ̀ kan tó máa lọ. Mi ní jẹ́ kí wọ́n pẹ́ jù lọ. So láàrin 20 minutes mo kàn fẹ́ ṣe léyìí fún wọn. Ẹ̀yin tẹ́ fílẹ̀ kẹ́ gbóhùn wọn. Mo lè fẹ́ gbóhùn bàbá yìí o. Bàbá tí mo máa ń wò yìí mo lè fẹ́ gbóhùn wọn o. Wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi báyìí. You feel like hearing his voice. Ẹ máa kọ́lé torí nẹ́tíwọ̀kì yẹn ni o. Bàbá Charles Olúmọ. Bàbá Charles Olúmọ. Ọ̀gá ń lọ báyìí. Àmín. 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 Àmín bàbá. Àmín bàbá. Àmín bàbá wa. Àwọn bàbá yìí wọ́n dàgbà. Àwọn bàbá yìí wọ́n dàgbà.
Okay. Alhaji Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu. Only go come 5,000. Ṣé bàbá fúnra wọn ṣọ́ lákàntì? Ṣé bàbá lákàntì? Ó yá ẹ wá pè fún mi. Ẹ wá pè fún mi kí n pè. Ẹ pè fún mi kí n pè. Bàbá àgbọn lákàntì. Tí wọ́n gbé ní Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu. Ó yá 1815800715. Access Bank. Màá pè again. Àkáǹtì bàbá fúnra wọn. Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu. Bàbá Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu. 1815800715. Again. 1815800715. Màá pè lẹ́ẹ̀kan sí i. Àwọn èèyàn bí wọ́n ní bàbá rẹ̀ ó kárí ó lé o. Wọ́n ní kárí ó lé o bàbá. Wọ́n ní you are doing well sir. Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu 1815800715. 18 media ẹ bá ń pín ní bẹ́ẹ̀ 18 Access Bank 1815800715. Ṣé bí ìlànà láti máa wọlé sí? Bẹ́ẹ̀. 1815800715. Ẹ fẹ́ gbóhùn bàbá. Hello. Access Bank ni o. Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu. Ẹ fẹ́ gbóhùn bàbá. Ẹ fẹ́ gbóhùn bàbá. Ẹ fẹ́ gbóhùn. Ẹ fẹ́ gbóhùn. Ẹ yẹ bàbá. Ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ bàbá. Ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ayẹ o, ojú òní ti ẹ o, ẹ̀rù ara gbà o, òjé o, ọlọ́run á bùkún ẹ o. Ẹ̀yin àmì ni káyìn máa ṣe ẹ̀jẹ̀ bàbá máa ṣàdúrà. Aṣọ yẹn kò ní ìfàyà o. Ẹ̀yin lẹ nílò àdúrà bàbá ẹ̀jẹ̀ bàbá máa ṣàdúrà fún yín. Ẹ̀yin lẹ ní. Àmì o, àmì o, ẹ̀jẹ̀ mo dúpẹ́ o. Ìjọ àmàdìyàn fún ẹ̀jẹ̀. O ní rẹ́ẹ̀dì o, o ní tàràkà o. Ẹ jẹ́ n tún àkáǹtì bàbá pè. Ẹ máa mi tọ́ kínní ó ti kú. Ó ti kú. Ó ti kú. Mídíà bá mi pé kíní wọn. Wọ́n ní kára ó lé o bàbá àjà skul. Ṣé ìjọ àjà skul? Ẹ̀jẹ̀ àjà skul. Àwọn ìjọ àjà skul. Wọ́n ní nọ́ọ̀tì bàbá kẹ́ ẹ pẹ́ o. Àkáǹtì bàbá 1815 800-715 Access Bank 1815 800-715. Hello sir. Yes sir. Sir. Yes sir. Yes sir. Yes sir. Ben sir. Yes sir. Yes sir. Okay. My send 300,000 for
Bàbá wọn náà fẹ́ fún yín 300,000 naira. Wọ́n náà fún yín 300,000 sá. Àbẹ́ ìdàgbà náà fún yín. Àmín. Àmín. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Ó fún bàbá ní 300,000 naira. Ẹ ṣé sir. Mo lè láwọn kan tí wọ́n 20,000 mẹ́ta lẹ́ẹ̀kan 360. 360,000. Ẹ̀gbọ́n wọn 365,000. Ẹ ṣé sir. Thank you, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Thank you, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Ẹ má bá ń ta bàbá, ẹ bá ń ta bàbá lọ́rẹ̀ èèyàn wa. Ẹ bá ń ta bàbá lọ́rẹ̀ bàbá Charles Olúmọ. A ti ń pe àkáǹtì bàbá. Àkáǹtì bàbá ní 1815800715. Àkáǹtì bàbá ní 1815800715. Hello. Yes, sir. Yes, sir. Sir? Yes, sir. Oda, sir. Oda, sir. Yes, sir, daddy. Yes, sir, daddy. Yes, sir, daddy. Yes, sir, daddy. Yes, sir. Yes. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. 1815800715 ní bàbá Access Bank. Abdulsalam Yoshola Sanyolu. Ẹ̀yin tẹ́ bá feel like send the true mi náà ògo ni fọ́lọ́run. 01991315544. Personal account ni o. Anity Foundation. Ẹ̀kíní ẹ fẹ́ máa so personal account. Tí bàbá ni mò ń pè báyìí. Tí bàbá yìí 1815800715 Access Bank. Access Bank. Ẹ bá ń dún bàbá nú. Ẹ bá ń fún bàbá ní nǹkan. Ẹ bá ń dùn wọn nú o. Ẹ máa táìpù tẹ bá ń ṣe síbí kí n máa kà á. Ẹ bá ń táìpù ẹ̀ síbí kí n máa kà á. Bàbá Charles Olúmọ, bàbá ẹ kí àwọn èèyàn lé. Òkú gbogbo yín lọ́kùnrin lọ́mọdé àti lẹ́gbàá o. Dandan ni kẹ́ sórí ẹlẹ́ni sórí rẹ̀. Àmín. Ẹlẹ́ni sórí rẹ̀ tún. Àmín. Lágbára Ọlọ́run. Ẹni ẹlẹ́ni òní bàjẹ́ yìí ṣe o. Àmín. Lágbára Ọlọ́run. Ẹni ṣubú dànù o. Àmín. Lágbára Ọlọ́run. Ẹ bá wọ kúkú ọwọ́ o. Àmín. Lágbára Ọlọ́run. Ẹ bá kú ẹ̀fọ́ mi dùn mí. Lágbára Ọlọ́run. Ẹni ẹlẹ́ni òní bàjẹ́ yìí ṣe o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ máa rí ṣe o. Ẹ máa rí ṣe o. Ẹ máa rí ṣe o. Ìní ẹnu ayọ̀ yẹn àgbàdo yẹn àgbà o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ kú ìfẹ́ o. Ẹ kú ìfẹ́ mi o. Ẹ kú ìfẹ́ Ọlọ́run. Ẹ kú ìfẹ́ àgbàlá. Ẹ kú ìfẹ́ gbogbo wa o. Ayé yẹn á dára o. Ẹni ṣiṣẹ́. Ẹni bá gbé jẹ́ ṣiṣẹ́. Òrò máa gbogbo. Bẹ́ẹ̀ni kẹ́ni ló máa gbé pẹ́. Ṣé bàbá mi mọ̀ ṣé ẹmọ tó yà mí lẹ́nu bàbá ṣì wà active. Abẹ́rẹ́ yẹn ń sọ̀rọ̀ ni. Wọ́n tún ya fíìmù relocation kan láìpẹ́ yìí. Wọ́n gbé fíìmù yẹn ní ọjọ́ alẹ́. Wọ́n ya fíìmù relocation. Recently ọjọ́ alẹ́ náà pé táìtù fíìmù yẹn episode méjì náà wọ́n tó wá yà UK náà ti wá. Hello sir. Hello. Ẹ káàsán mà. Ẹ ra sir. Yes sir. Sir, ó dà kẹ́ ẹ send owó sir. 35 máa ṣe. 35 máa ṣe. Bẹ́ẹ̀ni, ó máa ṣe. Bẹ́ẹ̀ni sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir.
Yes, sir. Yes, sir. Yes, sir. Thank you, sir. Yes, sir. Error number. Amen, sir. Thank you, sir. Error, sir. Thank you, sir. Títí ìrọ̀lẹ́ bíi 4-5 nírọ̀lẹ́ sir. Nírọ̀lẹ́ sir. Bẹ́ẹ̀ sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Error, sir. Yes, sir. Yes, sir. Bàbá ṣì wà active gan o. Bẹ́ẹ̀. Nfa tó pọ̀. Àwọn ọlọ́wọ́ ẹ̀ fún ara wọn. Bẹ́ẹ̀. Irọ́ ni. Tọ́ba tún wẹ̀. Tọ́ba tún wẹ̀. Kí lè rán ṣe fúnra wọn? Àṣìbá àwọn olóyè òpin ẹ̀ tọ́ba tún wẹ̀. Bàbá ẹ̀gbọ́n wọn lẹ̀ ṣì máa wẹ̀ fúnra yín. Fúnra yín lẹ̀ wẹ̀. Láàárọ̀ yìí bàbá wa ó wà. Tọ́ba wẹ̀ tán ẹ̀sà wọ́n tún máa ń ṣe training àti boxer wọ́n máa ń ṣe báyìí ní pálọ̀ káàkiri fún àwọn máa. Bàbá ṣe lè náwó yẹn báyìí lè ṣe báyìí. Bàbá jẹ́ àṣojú wọn. Díẹ̀ bàbá. Abẹ́ bójú mi tàn mí jẹ. Tọ́ba ti wẹ̀ lọ́wọ́. Tọ́ba ti wẹ̀ lọ́wọ́ ẹ máa ṣe nìyẹn fún mi 3 minutes. Àwọn èèyàn fún bàbá lówó sínú àkáǹtì wọn. Àwọn èèyàn fún bàbá lówó sínú àkáǹtì wọn. Wọ́n fún ọ lówó sínú àkáǹtì wọn. Wọ́n fún ọ lówó sínú àkáǹtì wọn. Very good. Ẹ má bá mi fún bàbá lówó sínú àkáǹtì wọn. Àkáǹtì wọn ẹ̀rẹ̀ again. Ẹ bá mú wọn náà. Ẹ má bá ń fún bàbá ní nǹkan. Ẹ má bá ń dá nǹkan fún bàbá. Ẹ ló sà. Yes sir. Àwọn kọ̀ọ̀kan ló ń rí kọ̀ yẹn. Yes sir. Yes sir. Yes. Ó máa wọlé. Ó máa wọlé sà. Ó máa wọlé sà. Ó máa wọlé sà. Thank you, sir. Bàbá yẹn dúpẹ́ lọ́wọ́ àwọn náà fún yín ní 300,000. Àti mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Aṣọ mi ẹ kò ní ìfàyà o. Aṣọ àbọ̀lẹ̀ ẹ kò ní tí o. Ìwà àbọ̀ mi yẹn lómi o. Ẹni ẹlẹ́yìn ò ní gbàgbé ẹ ṣe o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́ o. Inú ẹ̀ dàgbà láti àgbẹ̀rẹ̀ àgbà o. Ẹ ṣé o. Àwọn èèyàn fún bàbá lówó sákàǹtì wọn wọ́n ti fún ọ lówó. Thank you sir. Thank you sir. Yes sir. Thank you sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Mo fẹ́ tún àkáǹtì wọn yẹn pè. Mo ti rí 1810800 Hello, sir. Yes, sir. Okay, sir. Okay, sir. Àti ìrìnnì, sir. Yes, 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 sir. Amen, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Thank you, sir. Yes, sir. Yes, sir. Amen, 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 sir. Yes, sir. So àkáǹtì bàbá 18
18158000715. 18158000715. Àwọn bàbá àgbàpò ni o, ẹnìkan ní bàbá. Àwọn ni o. Bàbá ò tí ì lọ o. Bàbá ò tí ì lọ o. Bàbá ìgbà wo ni birthday yín? Ìgbà wo ni birthday wọn? Wọ́n ti ṣe? Kí ni date? Kí ni date birthday wọn? 25 February. 25 February. February. Yóò ṣe é ṣe. So wọ́n ti ṣe báyìí. Ṣé rárá Ok, bẹ̀rẹ̀ wọ́n ṣe nǹkan máa ṣe pọ̀ ní August. Wọ́n strong the line yẹn. So bàbá ti pé 101. Ẹ bá ń ta ọ̀mà lọ́rẹ̀, àkáǹtì wọn again 101. I'm sorry. Ẹ má bínú o. Àkáǹtì bàbá Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu. Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu 18158000715 Access Bank 18158000715 Access Bank ní àkáǹtì bàbá. Àwọn èèyàn ń bùn bàbá lówó, ó yẹ bàbá fún ọ lówó, ẹgbà fún bàbá. Àwọn náà ń ṣe gbọ́ ẹ̀ fúnra wọn. Tàbí kí àwọn èèyàn. Mo ti ń gbé wọn bọ̀ náà sọ. Ẹ̀jẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yìí o, ojú òní kì í o, ẹ̀yìn ṣùwà, ẹ̀yìn ṣílẹ̀tẹ̀, ẹ̀yìn gbọ́dọ̀ lọ́jọ́ lọ o, aṣọ yìí kò ní fẹ́yà o, àti àpàlẹ́ yìí kò ní tí o, ẹ̀yìn jẹ́ ẹ̀rígbẹ́ ẹ̀rín àárín o, ẹ̀fọ́ pàwọ́, ẹ̀fọ́ ìjọbi, ẹ̀yẹ́dẹ́ ló ní bàtẹ́ ń ṣe, ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o, ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Kristi, mo dúpẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel o, mo dúpẹ́ lọ́wọ́ olùkúkúrú, mo dúpẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹni ló ń bàjẹ́ mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀rọ mi o, mo dúpẹ́ o, òní ìṣúwà o, òní ìṣúlẹ̀lẹ̀, òní mọ́jọ́ lọ́jọ́ Wọ́n fi kíní sí wọ̀lọ́kọ́. Wọ́n fi Access Bank sí. Mídíà ẹ̀ fi Access Bank sí o. Kálẹ̀ èdè pin ẹ̀ báyìí bá wà fi sí Access Bank. Ẹ fi sí kálẹ̀ pin ẹ̀ Access Bank. Bàbá mi, màá rí yín pẹ́. Mo sì máa wọ́dọ̀ yín. Bàbá máa wá. Àgbàlá Gabriel la wá. Bàbá kí lẹ sọ? Ẹni tí wọ́n lè gé ni. Kí n dẹ́sẹ̀ wọlé lásán. Màá dẹ̀ wálé yín. Màá dẹ̀ wálé yín bàbá. Màá wálé yín bàbá. I will come to your house bàbá. I'm coming to your house. I am coming to your house. Màá tún gbé bàbá rọ̀lẹ́ lẹ́yìn ẹ̀wọ̀n máa lọ. Ẹ bá fún bàbá lówó. Kí ló wà ní àkáǹtì tẹ́lẹ̀ kó tó di pé ó ṣe 60 wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Mo fẹ́ mọ bàbá. Ògo ni fún Jésù. Àbẹ́ ìjuwọ́ sáwọn èèyàn. Ẹ má bá fún bàbá lówó. Ẹ juwọ́ sí wọn bàbá. Ẹ juwọ́ sí wọn. Ẹ juwọ́ sáwọn èèyàn. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ̀yà ọmọdé lágbà àti àgbà àti àwọn ọkùnrin obìnrin àti ẹ̀yin màmá mi àti ẹ̀yin bàbá mi, àmì dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ̀mí ṣiṣẹ́ o, ẹ̀mí ṣùwà, ẹ̀mí ṣílẹ̀tẹ̀, ẹ̀mí gbọ́dọ̀ lọ́dọ̀ aṣọ yìí ní ìgbòdì ìbàjẹ́, ẹ̀mí ìgbòdì tí o, lórí pé ọjọ́ tí Akérédolú tó bá ti tako ìlú. Bàbá tó action. Ẹ tún lọ action.
àgbákò. Ọlọ́run kábíyèsí rẹ o, kábíyèsí rẹ o, ìwọ tó ní ẹ̀mí gígùn lọ́dọ̀.